ṣẹ́yìn náà ti gbọ́ tẹ́ ẹ bá ti gbọ́ ẹja gbèsè yín létí o ẹ ti gbọ́ ẹ ti máa retí fọ́nrán yẹn fò káàkiri orí ayélujára ṣe bẹ́ẹ̀ rí ohun tó ṣẹlẹ̀ sí Rashidi Àkànbí Olúwo níbi tó ti lọ bá wọn ṣayẹyẹ ìgbádé lọ́yọ̀ọ́ wọn ò máa jẹ́ kí bọ̀dá Rashidi ò wọlé wọn ò jẹ́ kó wọlé síbi táwọn ọba jàǹkànjàǹkàn ọba aládé ilẹ̀ Yorùbá wà ní Agbaakin Baṣọrun ilẹ̀ Yorùbá bá fìbínú sọ̀rọ̀ ó lóun kúkú ti sọ fÓlúwo tẹ́lẹ̀ nítorí awíkó tó dání àgbà ìjàkadì ni ó ní ẹ̀sìn awọ́rò ní Olúwo ṣe ẹgbẹ́ bí Baṣọrun ṣe sọ. mo kí gbogbo ọmọlẹ̀ káàárọ̀ oòjíire mo kí lọ́kùnrin lóbìnrin mo kí lọ́mọdé lágbà mo kí gbogbo ẹ̀yin baálẹ̀ ẹ̀yin lọ́balọ́ba paramount ruler pàápàá bàbá wa onírìṣà ọba adéyẹyẹ ẹni ìtàn Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀ kábíyèsí o. wọ́n dẹ̀ kí gbogbo ọmọlẹ̀ káàárọ̀ oòjíire pé a kú oríire tí ọba wa tuntun Aláàfin Ọ̀yọ́ Ikú Bàbá Yèyé pé ìgbà wọn yóò tu gbogbo ìlú lára o. ìgbà ilé wọn arójú àwọlé ilẹ̀ Yorùbá aráyé a ò ní rógun nílẹ̀ Yorùbá èdèkòyédè kò ní wọlé Yorùbá Ọlọ́run á ṣe wá lọ́mọ ìyá ara wa. mo fi àkókò yìí fẹ́ la gbogbo wa ní òye wípé gbogbo ẹni tó bá já síwájú ká máa gbà fún wọn pàápàá wọn ọba wa. ọmọdé bá ọba Rashidi Olúwo sọ ó ní tinú mi ni máa ṣe, àgbàlagbà bọ́ba Rashidi Olúwo sọ̀rọ̀ ó ní tinú mi ni máa ṣe, ọkùnrin ìlú obìnrin ìlú ọba ìlú ìjòyè ìlú wọ́n bá sọ ó ní tinú mi ni máa ṣe. ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn mo jẹ́ kó yé àwọn èèyàn wa tí mo bá sọ̀rọ̀ wípé wọ́n ń pe kinní kan ní ẹ̀sìn awọ́rò. ẹ̀sìn awọ́rò náà ni ọba Olúwo Rashidi tó lọ ṣe ní ìjẹta níbi tán ti ń gbadé fún Aláàfin Ọ̀yọ́ ọ̀wọ́ adé kábíyèsí o. kí díndín ọba Àwo ẹ̀yin ọmọ Àwo mo kí yín ẹ kú sùúrù lágbára Ọlọ́run. ẹni tó máa ba orúkọ Olúwo jẹ́ Ọlọ́run Lédùmarè á bá wa bomi sùúrù fún. tọ́lọ́run bá dé bá wa bomi sùúrù fún ohun tí ó yẹ kó ju ẹni tó bá fẹ́ bà Olúwo jẹ́ tó yẹ kó rí Ọlọ́run Lédùmarè á jẹ́ kó ju ẹ̀ rí. ẹ̀sìn kan kò ju tí ọba Olúwo Rashidi ṣe ní ọjọ́ tó ń ṣe ayẹyẹ ìgbádé tí ọba wa Ikú Bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ ọ̀wọ́ adé. Ọlọ́run Lédùmarè kò ní gẹ́kẹ́ nìkankan wa kó ṣerú ẹ̀sìn bẹ́ẹ̀. olórí ọba Ìwó aṣíwájú Ìwó ó torí ìjẹkújẹ ó so yangan mọ́dì ó sọra ẹ̀ di aláwàdà ẹ̀dìyẹ nínú ọ́ní àti jù wọ́n lolúwo bá lọ àìtó ló bá bọ̀. ó tún wá darí wálé nísìnyí ṣe rí pé kò tún wá jẹ́ nǹkan nílẹ̀ ibi tán ti bí ẹ wá dẹni tó ń dúró láàrin èrò gbogbo àwọn tó tẹ̀lé ẹ lọ kò rí bí jókòó. tí baálẹ̀ tó nìde lórí àga fún yẹn bá jẹ́ alánìkànjọpọ́n onímọ̀tara ẹni nìkan kò yẹ kán nìde fún un. ó wá hùn nísìnyí kò sẹ́ni tí mọ́ńdàlá òun ṣe bọ́ ní ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọlé òun ò dẹ̀ ṣe wọlé àwọn sọ́tàní ẹ̀ àwọn tó fi jẹ olórí kínní. ó yẹ kó tẹ̀lé wọn lọ sílẹ̀ Àwùjọ wọn bá ní òun ṣe ń bẹ̀ ibẹ̀ yẹn àpèjẹ àwọn tó ń wé àwọn tó gẹ́ dàsúkì kankan àpèjẹ wọn ló yẹ kó máa lọ kò yẹ kó wá sí àpèjẹ àwọn lọ́balọ́ba Yorùbá torí kì í ṣe ọba Yorùbá. ọba Yorùbá òun ni ọba aláṣẹ igbákejì òrìṣà. òun dẹ̀ sọ wípé ọba aláṣẹ àròlé Elédùmarè lòun ṣètìrí kó yàtọ̀ síra wọn. aṣọ funfun àtàṣọ dúdú ní òròpó yẹ kó bára wọn mu. ó wá hùn
láti wà láwùjọ. Ẹlẹ́dẹ̀ ó fẹ́ wá sáwùjọ lékèlékè, ṣẹ́fẹ́ rí báwọn lékèlékè aláṣọ funfun wọ́n ṣe yára wọn sọ́tọ̀, ọ̀wọ́n lọ́ba wa. Mo fi àkókò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa onírìṣà ọba Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni tilé Ifẹ̀. Ẹ̀mí yín máa gùn, kọrin kése ló ń rẹ̀yìn ayé, òrògùn ló ń rẹ̀yìn malẹ̀, Ifá ló ń rẹ̀yìn ẹnìtẹ̀. Ẹ ti rẹ̀yìn gbogbo àwọn ọ̀tá yín ní kọ̀kọ̀ ní gbangba. Ohun burúkú á máa ṣẹlẹ̀ sí wọn, wọ́n máa ṣẹ̀sìn ni, torí pé ó jọ mí lójú, ó yà mí lẹ́nu. Ẹ wo bí bàbá wa onírìṣà ó wá sí ibi tán ti ń ṣe ayẹyẹ tí tán ṣe lọ́yọ̀ọ́, ó tún kó àwọn èrò lẹ́yìn. Ẹ wo bó ṣe yẹ wọ́n, ẹ wo ẹni tó wá ń wáyẹ̀yẹ ara ẹ̀, ẹ wá wò bó ṣe yẹ ẹ lẹ̀ fún. Ó yẹ ẹ lẹ̀ fún ọba Aṣiiri Olúwo, ó ti ṣe lọ́wọ́ ẹ. Mo sọ. Jìnnà sọ́ba lẹ́gbẹ̀ẹ́ méjì arọ́bà fi ìjọba pa ọwọ́ adé ló kò lọ́ọ̀yà ìrírí kan lù ọ́ ni ọmọ Abímbọ́lá èmi ò lè fìjọ balẹ̀ ẹni tí mo dùn lọ kù ìtọ̀mọ̀ bàkọ́ àwọn ọjà sí àwọn àgbàdo àti mọ́yọ́.